ntí Musa tọrọ tọlọ́hun ò fún ló fún Muhammadu tọrọ káyì àwọn onílù tọ́lọ́hun ò fún onílù tẹ́ bá lu gbogbo tàtàrọ̀ tẹ́ bá lu eléyìí ẹ̀ ṣiṣẹ́ rárá ntí Musa tọrọ ayakumullahu tọlọ́hun ò fún ló fún Muhammadu tọrọ tọrọ tọ́rọ ló fún Muhammadu tọ́rọ tí Musa tọrọ níta lè fi wé ìfẹ́ Ànábì ò sí nínú ayé sallallahu alayhi wa sallam. gbogbo àwọn Ànábì Ọlọ́run tí wọ́n bá dúró táwọn èèyàn wọn dúró tì wọ́n Ànábì Muhammad dúró ẹ bá pariwo Ànábì sallallahu alayhi wa sallam. tí gbogbo àwọn àlè ó mà táwọn tó lẹ́yìn Ànábì bàbá Al-Mukhtar adamallahu hayata. Ọlọ́run bá lè fà yẹn lẹ́gbẹ́ ká sọ̀rọ̀ àwọn tí Musa bá dòkó báyìí àmọ́ wá ní etí Musa tọrọ tọ́lọ́hun ò fún yóò máa gbé gbogbo nǹkan lára Ànábì sallallahu alayhi wa sallam. etí Musa tọrọ tọlọ́hun ò fún olófún Muhammad tọrọ tọrọ tọ́lọ́ olófún Muhammadu tọrọ mo kí bàbá wa Al-Mukhtaru adamallahu hayata. gbogbo ẹni bá wí dáadáa pẹ̀lá níyàn rẹ̀ wọ́n wí ẹgbẹgbẹ̀rún rẹ̀ fọ́mọ rẹ̀ adamallahu hayata. ìjọ tí wọ́n wá sóde mi níjọ́ ní masha Allah. ọlọ́gbẹ́mi ní ṣe nǹkan kò jẹ́ rí mi nara tán ẹ̀sìn lára tán náà ń bílẹ̀ ni. ìsúnwálẹ̀ láyé nara tán bílẹ̀ nínú masha Allah. ẹ̀ pariwo Ànábì sallallahu alayhi wa sallam. nínú èèmọ̀ tí mo máa ń rí lára yín ó ní pé kò ní wọ́n tún ní hasanatun ẹ̀ẹ́dùnújúwe àríkọ́ṣe gidi láàrin ọ̀dọ́ tó déyìn ó sọ tó já sí pé ẹni bá sọ pé gbẹnu sọ àwọn náà sọ pé gbẹnu sọ kí ẹ ta lọ fi wí ìtọ̀ wí. falakam kọ̀ránà fíkà kúlkọ̀ sẹ̀yídì. lọ́dọ̀ fún ọ nínú orin tí ó tọ́mọ̀ ọkọ̀ tó fi kí ń jọ ẹ wà lákàbí kọ̀ọ̀rá náà fi kakúlùkọ̀ sẹ̀yídì tí ọlọ́wọ́ bá dáyàn irinṣẹ́ tí ó fi jíṣẹ́ náà ọlọ́wọ́ kò pé fún masha Allah. bó ti kó o pé fún yìí ẹ bá pariwo ọlọ́ni ẹ̀ Allahu akbar. àwọn akẹ́kọ̀ọ́ ń bẹ̀ bá wà ní Mukhtar adamallahu hayata. àìmọye èèyàn láti gba aládàá tẹ́ mọ̀ yín wá sọ̀kan nísìn tẹ́ẹ̀mọ̀ gbọ́dọ̀ dáńtí. lábẹ́ wákàtí mo sọ yẹn mo fẹ́ sọ̀rọ̀ kan mẹ́rin tọ́lọ̀ bá lásìkò bá gbà mí baba Al-Mukhtar ọlọ́njarí pẹ́ ṣẹ́jú márùn-ún. baba akúnfẹ́ ẹ̀kúnnù ọlọ́njarí baba Al-Mukhtar pẹ́ ẹ bá ṣe ọ́mìnà. ìgbà tí mo fẹ́ lọ hajj amùdúró wa pè mí wípé tó o bá lọ tọ́lágbé ọ̀gbùdọ̀ sẹ́yìn masha Allah. wọ́n wá mú ẹ̀sánpù wá wọ́n ní baba ṣé ádámù lọ wọn ò sẹ́yìn rahimahullah. baba wa Ọláwùmí lọ wọn ò sẹ́yìn rahimahullahu ta'ala. èmi àfáàrẹ náà lọ wọn ò sẹ́yìn bó lọ́ọ́ ti rí tiẹ̀ ẹ pariwo lọ́wọ́. Allahu akbar. mo wá délé mo wá lọ lérú ọ̀rọ̀ yẹn wo. ọ̀rọ̀ yìí bálánsì bẹ́ẹ̀ni náà bá lọ bí wọn ò bá sẹ́yìn tábà níta lọ bí tiẹ̀ jọ èmi náà ní Al-Mukhtaru náà lọ wọn ò sẹ́yìn. ẹ pariwo ọlọ́ọ̀ni ẹ̀ lábẹ́ ohun tí Musa sọ̀rọ̀ tọ́lá wọn ò fún alábùwà Muhammad Allahu alayhi wa sallam. bàbá ẹ̀yà mi ṣẹ́jú méjì tọ́lábà Musa al-Kalimu min Rabbihi rabbi shrah li sadri. rabbi shrah li sadri. bàbá bá yín ní rabbi shrah li sadri. Rabbi shrah li sadri. lábẹ́ tí mo sọ yìí pé ntí Musa tọrọ mo fẹ́ mú nǹkan mẹ́rin wá tó yẹ sí pé Musa jòkó
láàfin mọ̀ pé gbogbo àpọ́nlé lọ́wọ́ ti parí sára nábì. Musa ní rabbi shrah li sadri ọlọ́run bá ń fọ gbá àyà mi mọ́ olówó ló tọrọ báwọn. dábì lóhùn. alam nashrah laka sadraka. ànábì ò tọrọ ọlọ́run tó bá fọ gbá àyà rẹ̀. ó ẹ bá pariwo ọlọ́run. Allahu akbar. ẹ kọ́ wọ àpẹẹrẹ yẹn Musa tọrọ níbi ọlọ́run wá nígbà yẹn ti rí yóò dáa. ọ̀sìn fẹ́ rán mi sẹ́ àfikún ọba kílẹ̀ gbogbo tí o bá da nínú ẹ̀ ànábì ò tọrọ kọ́lọ̀ tó parí iṣẹ́ fún. Sallallahu alaihi wasallam. ẹ bá ṣẹlẹ̀ ní. masha Allah. ẹlẹ́ẹ̀kejì Musa sọ fọlọ́ wípé rọ́bì awini. àríní àbúrò ìlẹ́yìnká. Musa ní ọlọ́run kí n máa gbóhùn ẹ̀ lásán yóò tó. lanta ni. ọlọ́run fún mi ní ọ̀dà kí n rí ọ ọlọ́run ní Musa lantara ni ń wá. yọ̀dà fún yín sọ́rí jọ́ máa bẹ lórí máa gbóhùn mi wípé ọ̀fẹ́ rí mi kapásítì rẹ̀ ò pé ẹ bá pariwo ànábì. afatumarunahu Musa ní ọlọ́jẹ̀rì gbọ́dọ̀ lọ́tàrá ní ìgbà Musa tá a bá fi bá a ti tó ọ̀ dàkú. àmọ́ ànábì tiẹ̀ ọlọ́ni ìrẹ́mọ̀ ìrẹ́ Jìbìrìlù. afatumarunahu ala yàrá. àyàkùnlọ́rù alàgbé láti wà nájìlì. ẹdúró farabalẹ̀ ìdí tó fi ní rọ́ọ̀sì ni pé inú ilé ànábì la wà. wọ́n nábì mi lọ àwọ̀. Nájí mi dà àwẹ̀. máa dọ́là sọ àhìbùkù wà máa gàwá wà máa yẹ dínkù. Wà nílé àwa ìní wà ilá. Wà yóò yóò wá. allamahu shadidul quwa. Zúmi rọ̀tí fàṣítà wá. Wàbílẹ̀ òfòkèlè àlá. Èso mọ̀dánà wàtàlá. Musa ni ọlọ́ọ̀dẹ rí ọlọ́ọ̀dẹ Musa jòkó irú ẹ̀kọ́ la ń sọ. lantaroni. Àmọ́ jẹ́jẹ́ ànábì jòkó ànábì sùn Jìbìrìlù wá lọ́lẹ̀ gbé wá. Ìyá tẹ̀sẹ̀ ẹ̀wù àpẹẹrẹ yẹn mo fẹ́ rí ọ wọn ò ráyè àmọ́ ẹ lọ gbọ́ ànábì wa èmi Ọlọ́run fẹ́ rí. Ó di mélòó? ó di méjì. ẹlẹ́kẹ̀ẹ́ta rabbi gifirili wali akhi. bàbá kún fún ẹ̀kúnnù ẹlẹ́kẹ̀ẹ́ta anabi musa. Musa ní rọ́bì gìfìrìlì ó tọrọ àforíjì kí Ọlọ́run foríjì mi wà ní àkì Ọlọ́run Haruna Ahmedi bàbá ìdọ́dọ̀ rẹ̀ ó sì mọ́kọ́ mọ́sánú wa o já yẹjú ẹ̀ látàyè amẹ́bẹ̀bọ̀ Muhammad iná ẹ̀bá nábì ní ẹ̀ làkàbàtì àmúdínà. Ọlọ́run ìrẹ́ ànábì já yẹjú ẹ̀ látàyè ìwọ ẹni tá a ní ó sì fẹ̀ kó tó máa tọrọ àforíjì Ọlọ́run àti rí dínkù rẹ̀ ẹ já parí ẹ̀ ìnáná fatana lákàfàtì àmúdínà lí yàgìfìrà lẹ́kàrún àwọn máa bá kọ̀ dábàá mi. sàmìkà. wọ́n máa ta àkàrà. ọlọ́dún ìrẹ́ ànábì ìwọ ẹsẹ̀ irun rẹ kọ́. má bẹ̀ mí kọ́lá ma sọ pé Ọlọ́run foríjì mi irú rẹ kọ́ ni mo sọ pé Ọlọ́run foríjì mi bí Musa ti tó tọrọ rẹ̀. ẹ bá pariwo ànábì. masha Allah. ẹ jẹ́ ń darí rẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́ni bàbá ń darí rẹ̀. ìyá musa. ibi tí Musa ti máa bọ́lọ̀ sọ̀rọ̀ òkè túrì sí rẹ̀ ó débẹ̀. fakilana alayka. ọlọ́ni Musa baba al-Mukhtar ọlọ́ni Musa fakilana alayka sẹ́bàkẹ́ àwọn kan mi bẹ́ẹ̀ bá tẹ̀lé ọ̀gá gbogbo nǹkan lè ká mọ̀ kọ́ àgbọ̀n ní ọlọ́run Musa fakilana alayka iná. kásẹ̀ máa sọ fún ọ pé wọ́n ìwọ bàtà wọ́ọ́rù bí fakilana alayka. torí tá a bá fẹ́ ti tẹ́lẹ̀ àmọ́ ká tún lu àdà ní pẹ̀lú àwọn ẹbí ọlọ́run ọlọ́ni Musa fakilana alayka má wọ bàtà wọ́ bí. innaka mi wá délé mo kàn dá sí tùwé. àtọ́rí irú ibi tó wà yìí ìwé ìwọ bàtà wọ́ bẹ̀. ẹ bá yọ bá nábì. Sallallahu alaihi wasallam. ìgbà tá nábì wá gùn sánmà lọ tó lọ lé kí ọ lọ́hùn. anábì wá dáyè kan. sallallahu alaihi wasallam. ó wá fẹ́ bọ́ bàtà. ìgbẹ́ irú ibi tá a wà yìí ọlọ́run mo fẹ́ lọ kí wọ́n wọ bàtà débẹ̀ ẹ wù ẹ̀kọ́. masha Allah. kama ni
atọ́lágbó sọ pé anabi musa ò lẹ́kọ̀ọ́ pẹ̀lú ọlọ́run Masha nítorí Allah. ẹlòmí gbọ́rọ̀ Masha Allah. àmọ́ ẹ̀kọ́ alẹ́kọ̀ọ́ jura wa lọ pẹ̀lú ọlọ́run ọlọ́sẹ̀ sọ fún musa pé bọ́ bàtà ọlọ́run ò sọ fún anabi fẹ́ bọ́ ọlọ́run ní káyì dùnsà alábìsà àti nàyà muhammadu muhammadu kí ló fẹ́ ṣe wọ́n fẹ́ bọ́ bàtà Akala leha. má bọ́ bàtà irú rẹ̀ kọjá kọ́ bọ́ bàtà sẹ́mi tẹ́ni àti tani má tẹ́ bọ̀ sọ́dọ̀ mi. Laqad istafaynaka ala al-alamin. parí ẹ̀ Masha Allah. fasatanu ma bayna tọ́líbì Wa wàlí màtìlúbì musa ń tọrọ ni ọlọ́ọ̀ni ń wá fún ànábì etí musa tọrọ Masha Allah. tọ́lọ́wọ́ fún ìlú fún Muhammad ò tọrọ Muhammad ò tọrọ Muhammad ò tọrọ. akí àbá wa tọ́lágbé lórí ọ̀rọ̀ tí wọ́n sọ yẹ wọ́n ní ẹ̀tọ́ libu ìyàtọ̀ wa alibafolubu báwa bá bá ṣe dirasa fún wa dirasa tún wa ibarfe du'ai Musa wa Muhammad sallallahu alayhi wa sallam ìyàtọ̀ bẹ̀ náà nìyẹn ẹgbẹ́ kẹ́kọ̀ọ́ nìyẹn lè bù wọ́n náà ọ̀tọ̀rọ̀ so gbọ́ ẹ̀kọ́ bẹ̀ nìyẹn má ní wọn kú fún anabi lọ́fẹ̀ẹ́ njó ní ìwọ náà ó sọ̀rọ̀ tí Musa náà bá wọ bí gbẹ wà láì bí Musa ò bá tọrọ Ọlọ́run níbò. ìjọ òde wa ẹlẹ́nìkan sọ wípé kò sí ntàlí wíńdò bò béèrè kò ní bàjẹ́ fún mi kò ní bàjẹ́ rẹ̀ yẹn náà hàwùdà wala quwwata illa billahi ìlànà ẹ̀yìn ọmọ ẹ̀ nàbí Muhammad yìí jẹ́mọ́ Alayhi wa sallam. àwọn ògidì ọ̀rọ̀ olómi bàbá mi àlùhùdà bàbá mi Ikhwanu Safa lábàbọ̀ owó 50,000 fáwọn Ikhwanu Safa ó di àǹkà ibi tó bá dé àjọ mẹ́wàá níta mẹ́wàá nínú ilé abúsàtà so ọlọ́run má jẹ́ ó bàjẹ́ láéláé nípa àtẹ̀yìn mẹ́kà àlẹ́kà yẹn èmi ní ráàyù kan tó wà sọ́ọ̀rọ̀ mi ti yé yìí mọ̀nàkì nípa ẹyin mẹ́kà èmi máa ń gbọ́ àwọn èèyàn lọ sí ẹyin ní mẹ́kà tó bá ti èmi àyàkùnmọ̀lá àkàràkùnmọ̀lá tá a bá ti bọ́lẹ̀ èmi àyàkùnmọ̀lá èmi lèmi máa ń kó àkọ́kọ́ náà èmi ò torí ọ̀nà táwọn sọ àmọ́ ń káwọn èèyàn lọ sí ẹyin àmọ́ tẹ̀mí èmi máa sọ fáwọn èèyàn kò é ṣe fáàrí nìkan yóò ṣe ẹyin mọ́kà àmọ́ iṣẹ́ dáńyà wọ́n máa alẹ́ máa wò ní ẹyin rẹ̀ tó bá wò pé àwọn èèyàn ó máa wò torí máa wò yìí náà bọ́ ní fóònù gidi wọ́n wò sọ̀rọ̀ mi yé bá ṣe é wá ní nípa ti ẹyin yẹn o ní pé èmi mo sọ fún ajígàmá wíwé ajígàmá wí lọ ṣe ẹyin bàbá ò ṣe ẹyin àmì mi sọ fọlọ́n pé éèjì kan wà mo sọ fọlọ́n tí n bá ilé lọ Mẹ́kà ní éèjì yìí màá ṣe ẹyin mo máa sọ fún bàbá àlìhúdà ẹ tó dẹ promise Mẹ́kà nígbà yẹn lọ ẹ tó ti promise mi Mẹ́kà olóhùn òfun mi kò sọ bẹ́ẹ̀ kó wọ́n fún mi sáà pé wọ́n sọ fún yà pé kò lóhùn òfun mi má àyàgòlá àmọ́ tó fi sáà padà ní pé kò sáà rí pé àwọn kan gàràfà àwọn kan ògùn àràfà mo wá ní àtọ̀ èyí òun mo béèrè yìí kejì èmi náà wà ìníṣẹ́ yìí mọ́ nítorí kébì náà jọ yín nìyẹn bàbá gba àtọ́lágbé ọlọ́run kò ṣe dáadáa fún wa agbádùn yín Ibrahim mẹ́ta nínú ọ̀rọ̀ ànábì lónìí tí